Jókòó. Abákíọ́, Abákíọ́, Kábíyèsí o. Abákíọ́, Kábíyèsí o. Abákíọ́. Kábíyèsí o. Bàbá wa kábíyèsí olóṣèlè fòṣèlè. Mo kí yín kábíyèsí o. Abákíọ́, Abákíọ́, Kábíyèsí o. Abákíọ́. Kábíyèsí o. Bàbá mi àgbàlagbà láti Olódò. Bàbá mi wọ́n ti mú jáde látara wọn di Olú of Olódò. Kábíyèsí o. Abákíọ́, Abákíọ́, Kábíyèsí o. Abákíọ́. Kábíyèsí o. Mo kí bàbá mi láti ìlú wa nílùú Tẹ̀sí. Òròkì Ẹ̀múlù the one. Òròkì one. Ẹ̀múlù mo kí o. Kábíyèsí o. Abákíọ́, Kábíyèsí o. Abákíọ́, Kábíyèsí o. Abákíọ́. Àwọn aláwa síbí láti wá rí ilé ìwòsà. Ní ìbá ní kí n bẹ̀rẹ̀ láti orí ẹni tó jẹ́ ọ̀gá mi gbogbo tó wá kí wa lẹ́nu. Ṣùgbọ́n màá fẹ́ bẹ̀rẹ̀ láti orí ẹni tó jẹ́ ọ̀gá gbogbo wa pátápátá nínú ilé ń bílẹ̀ mi. Bàbá mi ọ̀gá mi, àwọn tí a nígbàgbọ́ pẹ̀lú ògo Ọlọ́run lénìí ó rí báyìí. Ṣùgbọ́n lọ́la ẹni tó máa jẹ́ gómìnà wa lágbára Ọlọ́run àti igbákejì wọn lágbára Ọlọ́run. Àkọ́kọ́ igbákejì, the deputy governor, by the grace of God, incoming deputy governor of Ogun State, my brother and my leader, Alhaji Tunde Awologa. Àwa dárúkọ ọ̀gá pátápátá, ọ̀gá mi ńlá, barrister, akọrin níwájú adájọ́, ẹni tó jẹ́ pé wọ́n á sọ̀rọ̀ ara wọn tó bá débi tán. Ọ̀gá wa, leader mi, mentor mi, barrister Biyi Otegbeye. Abákíọ́, 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 Abákíọ́. Kábíyèsí o. Kábíyèsí o. Adé apẹ́ lórí. Ìrùkẹ̀rẹ̀ á máa pọ̀ sí kábíyèsí. Èyí tẹ̀ wá bí ẹ̀jẹ̀ bá mi ṣe kábíyèsí lẹ́nu. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí. Ẹ ṣé kábíyèsí. Ọmọ Otegbeye sọ̀rọ̀ ẹnu ẹ. Ayé ò ní mú ẹ sí. Múni kì í bóríṣà. Sọ̀rọ̀ ẹnu ẹ. Ayé ò ní mú ẹ sí. Ilé mẹ́rin ló wà. Sọ̀rọ̀ ẹnu ẹ. Àwa ẹgbẹ́ ADC, àwa kì ẹ̀yìn aláyélúwà. A dẹ̀ fẹ́ fi ara wa hàn yìí gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí ó ti múra tán láti ṣe ìjọba tòótọ́ ìtàgbẹ̀ ní good governance ní agbára Ọlọ́run láti mí ọdún yìí. Biyi Otegbeye ni orúkọ tèmi, ọmọ Ìlárò lèmi. Èèyàn nílé bàbá kó má ní ìyá. Ìyá mi bá ń gbóṣe family láti Òkè Òkòtù ní Ìjẹ̀bú North East. Nínú òṣèlú yìí, ọ̀gá mi, mentor mi, leader mi, àwọn tí mò ń tẹ̀lé, tí mo dẹ̀ ń tẹ̀lé ipasẹ̀ wọn nípa nǹkan tí Ọlọ́run ti lò wọ́n fún, àwọn náà ni Sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn. Wọ́n kí wa lẹ́yìn, wọ́n dẹ̀ fún wa ní full support láti tẹ̀síwájú. Kábíyèsí, wọ́n ní ọba ò kì í ṣe òṣèlú, ṣùgbọ́n bàbá olóṣèlú ni yín. Ẹ̀yin ni bàbá gbogbo wa pátápátá. Mi ò ní sọ̀rọ̀ púpọ̀ nípa present administration torí mo mọ limitations of this campaign. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ ni wípé from the survey that we have conducted at the jáde the length and breadth of Ogun State, people are dissatisfied. People are suffering láti ọmọdé dé àwọn youths
bí àwọn civil servants, bí àwọn obìnrin tó ń tajà wa, bí àwọn ọ̀dọ́ wa. Kò sí ẹnìkan tó lè fọwọ́ sọ̀yà tó máa ní bí nǹkan ṣe ń lọ ó tẹ́ mi lọ́rùn. Ìyẹn kí àwa láyà wípé what we have is more of failure of leadership. Torí a ti ní ìjọba, a ti ṣe ìjọba, a ti rí ìjọba bàbá Ọbaṣà, bàbá Ọ̀ṣọ́bà, Akérògùn Ọ̀ṣọ́bà, a ti rí ìjọba Ọ̀túnba Gbénga Daniel, a dẹ̀ ti jẹ àǹfààní ìjọba Sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn. But the trajectory of the present administration is completely different. Ọ̀nà tí wọ́n yàtọ̀ pátápátá. And àwa rí pé the blueprints for development àti ìdàgbàsókè Ogun State tó yẹ kí wọ́n máa build on ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kò sí ìjọba tó kúkú pé, ṣùgbọ́n nǹkan tí ó máa ń wúlò níjọba ni pé ibi tí eléyìí bá ṣe dé, èyí tó dáa níbẹ̀ ká continue ẹ̀, èyí tí ò lè dáa rárá ká pàtì. But nígbà tí a bá wá rí ìjọba tó jẹ́ pé all they wanted to do ni láti pa legacy predecessor rẹ̀, then kò dáa rárá. Kábíyèsí, I will just mention some few things tí wọ́n parẹ́ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ní ojú tèmi. Ẹ wo airport. This state is rich enough, is vibrant enough to have two. Nígbà tí wọ́n gbé kan sí wáàsí tí àwa ní no kò work bẹ́ẹ̀, wọ́n gbé lọ sí ibòmíì, which is okay, but must you kill Wasi's initiative to make another leave? They can be done together. Not just that, there was this world-class hospital tí former administration ṣe a lot of investment with equipment all ready for commissioning. Ṣùgbọ́n nígbà tí àwọn tọ̀hún débẹ̀, ẹni kankan ẹni tí bí ò gbọdọ̀ báyìí, ẹni tí bí ò gbọdọ̀ ṣe kínní, you erased it and just left that hospital rotting away with equipment. Àwa ń rí àpẹẹrẹ wípé it is a deliberate attempt to weaken the Ẹ̀gbá people. Ní ètè mi o, it is up to them to say it is not so. Because why should it be that the legacy projects that are situated in Central fún ìdàgbàsókè gbogbo ọmọ Ògùn ní o, those are the ones you just left undone. Èmi rò pé responsible administration should provide development for all. Àwa o, ADC under my own leadership ní agbára Ọlọ́run àti pẹ̀lú àṣẹ ẹ̀yin bàbá wa, we are going to provide governance for all and sundry across the length and breadth of Ogun State. We are also going to implement every laudable positive program tí a bá ti fi ṣe àríkọ́gbọ́n tó wà from other administrations. Àwọn èyí tó ti ń kú lọ, àwọn èyí tó yẹ ká gbé dìde, we will do it. Ìyẹn ni acronym mission wa fi jẹ́ to fix Ogun State. Let's fix the state because a lot of things are wrong in the state. And then in fixing it, a fẹ́ wá tún reposition state wa along the trajectory tí ẹ̀yin bàbá wa gbélé wa lọ́wọ́. That is the ọmọlúwàbí syndrome for the Ogun people tí wọ́n mọ̀ wá sí. It cannot be an administration tó jẹ́ wípé nǹkan tá a jẹ máa rí ni cultism, kidnapping, ritual killing, and then there is insecurity everywhere. Tí ò ṣẹlẹ̀ rí kábíyèsí. Mo ní kò ṣẹlẹ̀ rí because àwọn kan ló wẹ́lẹ́ is a general thing. How should it be a general thing under you? We have been having leaders kò ṣe pé kò sí security challenges, but wọ́n dìde dúró and they faced it. And it's so sad what we have. But kábíyèsí, àwa àyè àti ipò tó tọ́ for the traditional institution. We will respect the traditional institution.
a situation tí àwọn bàbá wa tí wọ́n dẹ̀ fẹ́ rí ìjọba tó ń di pé wọ́n ń lo wákàtí mẹ́jọ tí gómìnà dẹ̀ máa wá ránṣẹ́ pé it's late and busy tó dẹ̀ jẹ́ pé ọba ládéládé tó dẹ̀ dúró hours we have to leave and all you have gone there to do is just to make representation for your people and you are not listening to. I think it is bad. We will listen to our Kabiyesi. We will respect our Kabiyesi. We will hear our Kabiyesi and ìmọ̀ràn, àmọ̀ràn àti ìtọ́sọ́nà tẹ́ ẹ bá fún wa ní agbára Ọlọ́run àtẹ̀lé. Bíbí ire ò ṣeé fi owó rà. Kabiyesi. Let me just end by apologizing for keeping you waiting.